This is just a freestyle song. Hello. Àní ẹ mọ̀ pé lọ́mọ tèmi mọ́ sẹ́ẹ̀rí ẹ̀yin èèyàn yín tẹ́ mọ́ ń ṣe èmi ò fẹ́. Tí ọmọ bá soríire ẹ̀ ní sọ pé dádì ọmọ yín soríire. Ọmọ tó wá yorí burúkú ọmọ tí wọ́n lè dá láàmú ẹ wà ní dádì ọmọ yín àrùn wèrè ń dọmọ yín láàmú. Ọmọ mi kọ́ mo kọ́ má bá mi sọ báyẹn mọ́ ọmọ mi kọ́ tó bá ti dìrọ̀lẹ́ wá màmá wá níwọ̀lẹ̀. Mọ́ sọ pé ọmọ mi ni mọ́ sẹ́ ọmọ ẹni wọ́n dá àwọn ọmọ pọ̀ mọ́ra wọn ọmọ tó láwọn wèrè tó ń lọ́mọ tèmi. Ìnáàmì. Bẹ́ẹ̀ mọ̀ dábọ̀. Ọ̀gbẹ́ni this one how far chop plum now no dey do like this you no know the face wey you dey talk with ni èmi ọ̀gbẹ́ni ti ṣe báyìí fún alaye pop up man jump up and ọwọ́ mẹ́wọ́n sàn gbòòrò náà mójú ni mójú yìí. Wo bí ìwọ ọkùnrin yìí ìyá mi ya sì tà ní láàárọ̀ yìí tó rántí ọjọ́ tí gbogbo nǹkan búburú ṣẹlẹ̀. Yeah, you got it inside life episode 1 inside life episode 2 you got it man. So o ò tí ì yí padà náà kábíyèsí ìlú Olódùmarè. No mo ti wá fáyé mo fi Jésù báyìí. But nǹkan tó ṣẹlẹ̀ ni wípé gẹ́gàn bẹ Ike Adé lórúkọ rẹ̀. Ike Adé. Sẹ́gbọ̀n rẹ̀ ni. Àní mo kidnap ọkọ rẹ̀ ni. Ó ti yín olè mọ́lẹ̀. Wọ́n gbá lórí mi gbogbo gbà yẹn mo ṣe ń fi gbogbo ẹlẹ́yìn ni nítorí mo fẹ́ bá yín mo kidnap ọkọ rẹ̀ mo wá sọ pé kó fún mi ní 25 million naira. Bẹ́ẹ̀ ni wàá bọ̀ gbowó àbí. Ẹsẹ̀ bá mi gbowó. Kí wàá ní o. Mo sọ pé kó fún mi ní 25 million naira. Gbogbo àti mo fẹ́ fà bọ̀ mo rí pé ó fẹ́ lágídí díẹ̀ mo tó ẹ̀ sí gbogbo àwọn èèyàn lórí group lórí social media. Pé kí á mọ fàdúrà pa. Ẹ wá mọ́ farabalẹ̀. Ibo ló ń lọ gangan ní. Ẹ farabalẹ̀ ní ẹ̀yin kan ti ń lágídí jù. Gbogbo àti mo sọ fún lórí group ṣá ó ń sọ fún mi wípé kẹ́mi ò àbọ̀hùn ṣe ó tún sọ fún mi wípé ṣé mo fọkọ̀ òun lóúnjẹ dáadáa lọ́kọ̀ mi lè mọ̀ bọ́kọ̀ kí n tún mọ̀ bọ́yàwó. Ó ti ọkọ̀ èèyàn gbé. Sẹ́ẹ̀rì mo sọ fún mi pé 25 million naira yẹn máa gbà níbẹ̀ làwọn èèyàn tó ti ń bá mi dá sí wípé tẹ́mi bá wá sọ́dọ̀ àwọn tí máa fẹ́ gbéyàwó àwọn wípé Ṣàngó lòun ò fi pè mí olúwa mú mi bẹ̀rù Ṣàngó mo bẹ̀rù Ṣàngó mo bẹ̀rù ogun láyé mi ogun tó dárúkọ yẹn ó ní mo sọ pé àbí kí wọ́n á rí yín tó kó mo mọ̀ pé ẹ ní agbára Ọlọ́run. Èmi bàbá àṣàlẹ̀ àbí. Ẹ̀yin bàbá àṣàlẹ̀ you got the point. Mo yọwọ́ mi mo yọ sèmi èyí sọmọ dáadáa ìjọ kìnìún àná mo ti mọ̀ pé èyí sọmọ dáadáa. No ọjọ́ kìnìún àná mo kàn fi hàn yín pé ó wà nílẹ̀ ni ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan tí mo fi hàn yín nìyẹn. Kí ló wá fẹ́ tẹ̀wé báyìí kí ni. nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ni wípé mo kàn fẹ́ kẹ́ bá mi sà sí Ike Adé. Kí n sà sí. Oògùn tí mo lò owó tí mo fẹ́ gbà yẹn kó kàn bá mi drop ẹ̀. O ò lè lọ́rọ̀ gbọ́. Ẹ̀yin tẹ́ bá ṣe mú báwọn tí irun yín bá ti rí gogoro láì bíi àwọn bàtà àwọn Fúlàní mo ti mọ̀ pé ọmọ burúkú ni ọ́ ó tún wá bá mi ní ṣọ́ọ̀ṣì tèmi pé kí mo bọ́ sàṣìyàn ó mọ̀ gan o ní láàká ìdí. Ọ̀gbẹ́ni mo respect ẹni aláyé sọ̀fọ̀ ni mo respect ẹni mo gbéra mi wá bẹ́ẹ̀ so foolish ni tó mẹ́rin tó ń bá sọ̀rọ̀ sá. tó wá fẹ́ lù mí. wàá máa ní ẹ kí ni kí ló ń ṣẹlẹ̀ tó mẹ́rin tó bá fà ó wà nílẹ̀ o. Ọ̀gbẹ́ni Túnmẹ́yìn máa wọ̀ bóyá tó torí pé mo jẹ́ wòlíì gbé ìgbéjà ayé ń sí ọ ni. Ọ̀gbẹ́ni mo gbàgbé rẹ inside life episode 2 àwọn kan tí nǹkan tó ṣẹlẹ̀ ṣe dáadáa episode 2 so rántí nǹkan tó ṣẹlẹ̀ ṣe dáadáa wo máa bá tiẹ̀ jẹ́ lónìí ni o. àwọn ọmọ ìdáná ó bì í dé. àwọn ọmọ wo ni òun bá sọ tó fọ ni wo. àwọn tó bá mi ni. wọ́n tó bá fẹ́ ṣe kí ni sọ́ba mi ṣe àbò bá mi ṣe. ìkọ́ṣe ọba mi ránṣẹ́ sí Ike Adé. èmi ìsàsíyàn. ọba mi ṣe ti Ike Adé mọ́. ti Ike Adé wò. kò sí wàhálà. èmi ìsàsíyàn. kò sí wàhálà. kò sọ́ọ̀sì mi. Ọ̀gbẹ́ni so mo ti máàkì ojú ẹ anywhere I see you máa gún ẹ pa ni. wo ọlá àtọjọ ni pé obìnrin ò sí nílé lónìí obìnrin ò sí nílé àti wàá tóbi ní ànàpọ̀ ni tó fọ ni èmi nígbò ayé. kò sí wàhálà mo ti gbọ́ èmi ò ní bọ́ ọjà ṣùgbọ́n tó bá fẹ́ ṣàṣìyàn ó fò sókè ìrajà tó bá ti dé junction bẹ́ẹ̀ mọ̀ kọ́ lọ ó rí ṣọ́ọ̀ṣì kan bẹ̀ ṣọ́ọ̀ṣì yìí wọ́n máa ṣàṣìyàn. kò sí wàhálà kò sí wàhálà ìwọ sọ pé ojo ò mọ bó ṣe lọ́nà ayé Ike Adé mo sì tún padà bọ̀ abọ́ ẹ̀ mo ń lọ sókè mẹ́ ìwọ àtúmọ̀ ayé. ọmọ ìdíkẹ́ yẹn mọ̀ dàrán o láwọn kùtùkùtù Monday nígbà àwọn onígi wò lélẹ̀ báyìí. ẹ lo wo gbàgbé ń pa mo ti gbé gbàgbé ń pẹ́. Some girls call I'm house killer, some say I go digger. Be more body, fine boy in the end. He says he likes me, offer my fair diva. He keeps telling everyone, baby, me, yeah.
They promise Lexus, they promise Range Rover. Mo mọ̀ pé tó bá débẹ̀ tán máa fẹsẹ̀ fẹ́. This your love make me strong like railway. If you leave me, I'm a weak like